Ayakumullah. Ọlọ́run jẹ́ ká rí pẹ́. àmín àtẹ̀yìn náà. àmín. Ọlọ́run kò fi ẹ̀mí ilẹ̀ fún wa. Sáré ní ìbéèrè kékeré kan ní. ok. àrí ní àná tí ẹ lọ sọ́dọ̀ bàbá àwọn ìdíwọ̀ mẹ́kẹ́sì pẹ̀lú ní Agége pẹ̀lú àwọn afáwà àgbà Ọlọ́run tó ń sàlàtì. Dípò yẹn wá bọ́ sí mi lọ́wọ́ díẹ̀ tí àfọ́ Ọlọ́run tó ń sàlàtì sọ pé ẹ sọ fún àwọn ní pé ẹnìkan san bàbá wa Sheikh Adam ó sórí láńlá fún wọn ó wá sórí yẹn ní ìṣẹ́jú méje péré Sheikh Adam wá san lẹ́sàn ọdún méje àmọ́ yìí gbọ́ yòókù ọ̀rọ̀ yẹn mo á ní kí n bí pé báwo lọ̀rọ̀ yẹn ṣe jẹ́ gangan tí Sheikh Adam fi lè san ẹni yẹn lẹ́sàn ọdún méje lórí ìṣẹ́jú méje péré ayakumullah ọlọ́njà rí pẹ́sà. bismillah waliyu tawfiq wassalatu wassalam ala man bu'isa bil hanafiyyati samah wa ala alihi at-tayyibin wa ashabi at-tahirin alladhina awdahu shari'ahu أحييكم وأرحب بكم ويسرني أن أقدم إليكم تحية إسلامية أقول السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. مكي أفاوى مفتاح دين صالح تامسي مفتي جاكمل مفتي أفا تايسي ọlọ́mọ bá dáadáa yín jẹ́ ìbéèrè náà ni kò kéwù kò béèrè yóò ti ṣe làbódò ọ̀run afáwọn àgbà kan ní jẹ́ bẹ́ẹ̀ ní iná kófù pé kò kéwù kò béèrè bóun ni ó ṣe làbódò ọ̀run as-su'al nisful ilmi ìbéèrè ní half ìmánì ìbéèrè tó béèrè àlọ́sẹ̀ kò lọ́dọ̀ ọba mudiru markaz níjẹ̀ta kọ́lọ́n kó bá ṣe àlékún àlàáfíà fún ọba mudiru markaz wọ́n sì gbà alálejò púpọ̀ ok gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ béèrè lọ́wọ́ mi ọlọ́rọ̀ tọ́lọ̀ ní kí n mani tó sì sojú mi à ń pè ẹnìyàn he was my classmate lẹ́nìyàn à ń pè ní Ahmad Tijani ọmọ Ìbàdàn ni òun kéwú lọ́dọ̀ àfa kan táfa náà jẹ́ Ìbàdàn àfa náà mo gbàgbé ò rántí orúkọ wọn àmọ́ àfa ńlá náà ni ọmọ Ìbàdàn náà níbẹ̀ tí wọ́n ń gbé kó níbi eré Ajégún lẹ́yìn ọmọ kéwú ni àfa yìí jẹ́ sí òun wá lọ nínú mọ́ọ̀lù ẹ̀ lẹ́kọ̀ọ́ ọkọ̀ bá ta àtàrà ọkọ̀ àwọn bàbá ọkàn breakdown sókè lójú ọ̀nà láàrin ọ̀nà ọ̀hún sì lọ nu mọ́tò ọba sáré bọ́lẹ̀ kò bá ń ti mọ́tò yẹn ọba fi ti dé bí park ibi tí wọ́n sẹ́ ibi tí wọ́n lè dúró sísá wọ́n sá ti dé bẹ́ẹ̀ àbá ní bọ́ọ̀ ni wọ́n mọ̀ mí ni olóńgbà yìí àfáwọn máa wá tẹ̀sí yìí wọn àdè máa má wọn lọ́wọ́ wọn kéwù lọ́dọ̀ àfẹ́lẹ́ àfáàrẹ̀ dáre kéwù lẹ̀ ni àwọn ọmọ dáre kéwù lẹ̀ kéwù dì ní sínú àdó ń ké bàbá ni ó ké màá rán sáfà rẹ̀ náà bàbá wa rán àfà kàtẹ́lẹ̀ mo fún mí ní àkọ́ akamarikasi lọ́dún méje àfijọ́ wa jẹ́ classmate mí ní à scholarship mi yà o kọ́ wa kà lọ́dún méje ẹni yẹn classmate mi ni àjọ wa bẹ̀rẹ̀ tá a fi parí ni òun ni túmọ̀ gbogbo tó fẹ́ àbàtì mẹ́tò bóyá ṣẹ́jú méje náà ni wọ́n wá san lóore ọdún méje pé kọ́ wa kamarikasi lọ́fẹ̀ẹ́ tí ò ní sanwó fọdún méje. bàbá náà sì yanjú. ó sì yanjú nìkọ́dún náà ni PRO wa níbi àwa mọ̀jìmọ́ àtàjáde ní 84 òun ni mo ṣírí fún wa tá a bá ṣe nǹkan PRO òun ní sá ó dẹ̀ sí dáadáa ó dẹ̀ nímọ̀ ó dẹ̀ lóhùn ọmọ Ìbàdàn ni ó dẹ̀ gúdù dáadáa kọ́lọ́n kó sẹ́yìn àlékún ẹ̀mí gbogbo fáfá náà ọ̀rọ̀ náà ni ẹ̀yin gbọ́ sẹ́ẹ̀rì ìdínú wọ́n ní ẹni tó ọmọ bá bí tíwà bá bí tẹ̀sìn bá bí yọ ọmọ àti ògbẹ́ni tó bá sọ̀rọ̀ fún oúnjẹ gbèsè amẹ́ni ọmọ òbí tíwà òbí tẹ̀sìn òbí ayọ́ká kó sọ̀rọ̀ fẹ́lẹ́ dẹ́ ni láàfin ní polú ẹni kankan tó ju Sheikh Adamu lọ ìwọ tí inú bá ń bí tọ́ bá ti ń bí tọ́lọ́wọ́ bá ti bínú kọ̀tà gbà ń polówó lé Sheikh Adamu pé lẹ́yìn ẹ̀ máa lọ polówó òun gbogbo yẹn kọ́ àwọn máa polówó lé wa àwọn afáàlà ńlá tó tóbi ńlẹ̀ yìí bàbá wa kágbé láti rí alájí àgbà ibo ni wọ́n polówó ilé àfa wọn Muhammadu Kamalu Dini Al-Adabi ṣèbí Sheikh Tajul Adabi náà ni ó polówó ilé àfa rẹ̀ tó ti kú àtìlẹ́yìn rẹ̀ Sheikh Adamu náà polówó àfẹ́sìn ó polówó àfa Umaru Agbadi ó polówó Adamu Namaji tó fi kú àtìlẹ́yìn rẹ̀ àwọn àwọn agbègbè náà lọ́dọ̀ rẹ̀ àfa àwọn babalágbàdì ilé àdáàrọ̀ ọ̀rọ̀ mọ́sà kẹwọn wọ́n nílé kéwù tí wọ́n dálẹ̀ wọ́n á bí gbọ́dọ̀ kó okò olè kéwù náà máa jẹ́ orúkọ máa jẹ́ Zumratul Mu'min mansubu ila Sheikh Tajul Mu'min ibo ní kóró sẹ́ka náà máa kóró lé àfàwà àní tí wọ́n bá ń bínú tọ́lá wọn bá ti bínú ìdí ń dùn ọ̀hún ní ń dùn máa wà yóò wá dùn ọkú náà ni tọ́lá àti ntí ọ̀dà Allahumma àti pé ntí ọ̀dà ní tàǹsí lókù ilé àfàwà náà láà máa polówó
àwọn náà láà máa polo òun náà láà máa sọ irú ẹni tó ṣe irú eléyìí ọ̀tọ̀ àríkọ́sí àbíkọ́ta àríkọ́sí kí ẹ máa wá lẹ́ntì èsì tiẹ̀ máa la ǹjẹ́ èèyàn gbà ǹjẹ́ àwọn gbà ntì bí ìjànù kẹfẹ́ máa lẹ́ntì èsì tiẹ̀ máa la ànígbà àní ẹ má bu afa wa bẹ́ẹ̀ bá bu afa wa àádọ́ta ntá máa jà sínú àbẹ́ni kankan jà lérí kankan ẹni máa ń wí tí ń wí lérí ara rẹ ni àmọ́ lé afa ó bu afa mi wọ́n fẹ́ kí n máa pọ́nlé wà láàyè ní pọ́nlé èsì nípa ọba rẹ dé nípa afa rẹ dé àmọ́ ọba afa mi jà kí n máa fẹ́ bọ̀ jà sí. ọ̀tá kò sí tójú bẹ́ẹ̀ lọ ẹni tí máa ń bínú tó wọn máa ṣe pé òun ní ń bínú tọ́lá wọn bá ti bínú kọ̀tà kò sí màrà kàtẹ́ àlè fún ata tẹ̀lé tójú eléyìí lọ ọmọ kan náà ń bẹ nílùú kan ní Ondo wọn ń pè lágbàjì ó ń ṣe traffic agency gan kí ló dé ní agbájí ń bẹ lóńdó ni ó lóun kéwú lágbàjì ni wọn wá ń pè lágbàjì kò wá lóko méjì lágbàjì lẹ́yìn àmàrí lágbàjì traffic agency lágbàtọ̀ ní ti ẹ̀ mọ̀ pé ma ibo ní nkólóhùn àná ọmọ kólórí àfàwà ni pẹ̀lú ògùn Ọlọ́run lánàá àmà kólórí àfàwà lónìí náà àǹkólórí lọ́la náà bí ó ti máa rí nu pẹ̀lú ògùn Ọlọ́run náà ìbéèrè mi tọ́lá mi sọ ti tán. bẹ́ẹ̀ni kò tí ì tán ìbéèrè ẹlẹ́ẹ̀kejì a rí pẹ̀lú Dr. Lukmanu Nama tẹ́jọ́ ṣe ìrìnàjò yẹn lọ sí ọ̀dọ̀ bàbá tálẹ̀ pé Dr. Lukman Lukmanu Abdulbaki ní Gama wọn fẹ́ béèrè wípé àṣepọ̀ wo ló wà láàrin ilé kéwù Misbahu Gama àti Markaz ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ní bàbá. ok ìbéèrè ńlá la béèrè. èyí ilé kéwù Misbahu Gama ó tóbi ní Gama gan wọn fẹ́ máa ṣepọ̀ tó wà láàrin àwọn àti Markaz. والذي نفسي بيدي ونقول والله تالله ثم بالله الذي لا اله الا هو انت با ما ni ma mo ma npa yun púpọ̀ mo ma nto kon pa rẹ̀ kíni mo ma nto kon pa rẹ̀ ni pé ilẹ̀ bí Misbahu yan that was bóyá 1974 àbí 1973 mo bá Magaji kan mo tẹ̀lé Magaji kan lọ nígbà tí wọ́n fẹ́ ra lẹ̀ yan wallahi tallahi wàláhì tàlá ìfẹsọ̀ bẹ́ẹ̀ lọ ó kéré o wọ́n láti wọ Markaz gbà yẹn èyí ń bá wọn àmọ́ àlàkọ̀ ti ń bẹ láàrin wọn ò ní pé bí ìlú bá dà téèyàn tó sì dá wà nínú ìlú tí a sì fẹ́ràn mà ẹ̀ rí pẹ̀lú ní òtúbà ìlú Gama wọ́n fẹ́ràn Sheikh Adam púpọ̀ wọ́n fẹ́ràn Sheikh Adam Sheikh Adam ni a fi kó àwọn ọmọ Gama lọ Markaz Alhaji wa olóògbé afáwa Yunus Al-Akatawi wọn náà tọlọ ọmọ Gama ni afáwa Abdulwahab Zubair Al-Gamawi náà tọlọ ni afáwa Hussein Akatawi àwọn náà lọ afáwa Hussein kana àwọn náà lọ mudiru lónìí mudiru Misbahu lónìí afáwa Muhibuddin àwọn náà lọ Markaz afáwa Abdulhadi Al-Mahbubi àwọn náà lọ afáwa Abdulgani Rọ́jí tọ́jà máa mú Gama nísì àwọn náà lọ Dr. Lukman jẹ́ abẹ́rẹ́ lọ́wọ́ mi náà àwọn náà lọ bẹ́ẹ̀ ni afáwa Kuranga àwọn náà lọ wọn fẹ́ràn Sheikh Adam nílùú náà púpọ̀ ìfẹ́ràn Sheikh Adam ni wàá dalẹ ike wúlẹ̀ fún wa Sheikh Adam wà ní hopo tamaluk ìdálẹ ike wúlẹ̀ ọdà Yunusa ni ó fún yín ní a fi dalẹ ike wúlẹ̀ lẹ ní a fi bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn jama tí a fẹ́ràn Sheikh Adam kó tó ra lẹ yẹn ilẹ̀ ibi tí makọrù rọ yìí sí nìsín tọ bọ́n bá ń kẹ́kọ̀ọ́ mbẹ́ bọ́n bá ń jẹ́ kọfẹ́ ṣe sàádà bí sáńsà ìdádíyà yóò bọ́ sí Darul Ulumi yóò wá sí sàádà rẹ̀ àti sàádà Darul Ulumi yẹn ni yóò fi wọ wúlátẹ̀ òjì ní Markaz wọn àfiléètì ẹ̀ Markaz bí gbogbo àwọn tó kẹ́kọ̀ọ́ mbẹ́ tí wọ́n á kẹ́kọ̀ọ́ nù from Misbahu to Darul Ulum from Darul Ulum to Markaz wọn àfiléètì ẹ̀ mara wọn Sheikh Adam sahama musahama tayyiba wa batala juhudahu al-jabbara ntọ́ bá wù ọmọ wí káàkiri Sheikh Adam sí dáadáa púpọ̀ wọ́n wá di ìgbà tí Misbahu yẹn wá bẹ̀rẹ̀ tẹ̀ra lẹ́yìn tán 1980 èmi wallahi nafsi biyadi walladhi nafsi biyadihi o tún búra pẹ̀lú ọlọ́ntẹ́ mi wà lọ́wọ́ rẹ̀ tọ́ 1980 ní sọ fún yìí àwọn agbọ̀lùdé bàbá wa wà lọ́rin wọn sọ̀tẹ̀ Audi wọn á gbé Audi yẹn náà wá sí lọ́rin tọ́ gẹ́gẹ́ bí ọmọ kéwú tí wọ́n mọ̀ wọn á lọ kí bàbá lọ́mọdá àwọn àrígbọ̀lùdé wọn wà lọ́rin sẹ́gẹ̀ẹ́ mẹ́kẹ́ bàbá máa àjàlá láti kọ̀dírí yìí wá ìbátì wọ́n á jókòó sí ìsàlẹ̀ ìgbòkè bàbá mọ́ ní wọ́n lọ kí o wọ́n á jókòó sí ìsàlẹ̀ fàá nígbà tó di bí after 4 láti bí 12 àwọn sọ̀kalẹ̀ tani ó lè mánu ni afá Suleiman Saruji má bọ̀ ẹ̀dìgbọ́ndé mo ní bẹ́ẹ̀ni bóò ní sọ páàsì mo ní bẹ́ẹ̀ni ọ̀sọ́ mọ́ bá rẹ̀ sínú rẹ̀ wá dùn wallahi tallahi ayé wọ́n sọ bẹ́ẹ̀
ọyá àwọn náà bá ká lọ gama à ń lọ jẹ yangan gama láwùjọ jábà fi bínú wọn bá wọn gbin yangan sórí ilẹ̀ yẹn ilẹ̀ Misbah wọn bá bàbá gbin yangan àfa Hussein Al-Katawi lè jẹ́rìí mi àfa wa Suleiman Saruji lè jẹ́rìí mi àwọn tí a kò fi kéde láyà tì ní àfa Sàlẹ̀kò tó ti kú wọn lọ àfa wa Abdullahi Salati wọn ti ṣaláìsí àwọn náà lọ àfa wa Faruku Oníkìjìpá bá Faruku Oníkìjìpá àwọn náà lọ bẹ́ẹ̀ gbogbo àwọn Sheikh Adamu náà àmọ́ àfa Suleiman ń bẹ láyé èmi ń bẹ láyé làwọn tá a jọ lọ láti Ìlọrin ọ àfa Suleiman Buhari àwọn náà ti ṣaláìsí àjọ lọ bàbá wo Audi àwọn gbé ọkọ̀ àfa Suleiman Buhari tẹ̀lé wọn àti àfa Hussein Al-Katawi tàn wí bàbá dé gama bíi after 5 níbi ilẹ̀ ẹlẹ́wọ̀n ikọ́ kankan bẹ́ẹ̀ ni wọ́n á bí àgbàdo fún bàbá gbogbo àwọn jama bàbá wa Abdulbaki gbogbo àwọn tọ̀nkùtọ̀nkù nùlù wọ́n wá sí yẹn gan yẹn wọ́n kà já yẹn gan yẹn náà ni wọ́n sì kó kalẹ̀ wọ́n sì dànkan bò èèmọ̀ bí wọ́n ti ṣe yẹn gan wọ́n sá kì í ṣe ní koko wọ́n sì dá ó sì jìnnà njọ́ náà mọ̀ pé bàbá ní ọ̀sìngín ni ẹ bá mi mú ọlọ́kọ̀ kẹ́sì kára ọ̀sìngín rahimahullahu ta'ala wọ́n mú àwọn afọ́sẹ́ ní àwọn bàbá Abdulbaki ọ̀sìngín àwọn anítọ́ títọ́ ẹ̀yẹ kó yòókù wọn kan máa jẹ àwọn akí magiribi níbẹ̀ akíṣáyì kátó máa lọlé rahimahullahu al-Aduri wọ́n àfilẹ́tì Misbah ma Darul Ulum ma Markaz bí wọ́n ti ń ṣe nù àṣepọ̀ yẹn kọ́ wá kọ́dà mo dìbò dúdú ṣẹ̀ṣẹ̀ yọ̀dá pé ẹ̀mí náà máa sáyìn fúnra yín wọ́n fẹ́ ibi tí kí tí bàbá máa sáyìn sí wọ́n sì ń fa ìyọ̀kàrà kí mo dìbò sí sáyìn rẹ̀ kí mo dìbò tó ná ẹ máa sáyìn má tó kọ̀wé kó má ẹ máa sáyìn àṣepọ̀ yẹn dáa àlùbáríkà tó àṣepọ̀ yẹn wá mú jáde tẹ́ ẹ bí mi gbogbo àwọn ọmọ tí wọ́n akẹ́kọ̀ọ́ mbẹ́ ni wọ́n jìnnà afáwa olóògbé tá a sọ afáwa Yunus Yakub Al-Katawi wọ́n jáde ní Jami'atul Azhar Al-Sharif kuliya tarbiya mumtazu jiddan jìnnà afáwa Yamulak Abdulwahab Zubairu Al-Gamawi sẹ́yìn náà wọ́n pe láti dára fi ó jìnnà bákan náà afáwa Husseini mutafawik ní Markaz Al-Katawi afáwa Husseini kan náà mutafawik afá Gani Rọ́jí náà afá Gani Rọ́jí jìnnà bí wọ́n ṣe kéré ní stasọ àti lọ́jọ́ erin jọjà wọ́n Markaz ẹ̀fà fọ́ọ̀sì ni kọ́ra 1978 bàbá mú wọn lọ sí Ìbàdàn tí wọ́n ní ká máa ka orin wọ́n kọ́kọ́ ní wọ́n kà Markaz gbogbo wọn wò wọn báyìí afá Gani afá Gani afá Gani wọ́n sì bá a bá lọ sí Ìbàdàn ọ̀nà jìnnà gbogbo wọn sá kulluhum akitabun wa fuhulun fil fiqhi wal adabi wal lugha kulluhum nujaba wàláì inú oríire tí Ọlọ́run ní kílù yẹn kó gbé jáde nìyẹn àmín 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 tó sá. ó kù béèrè bíi méjì naam tí mo fẹ́ béèrè ok kí ọjọ́ wa tó lọ tó wà níjọ gbàṣẹ́jú àbò ogójì ṣẹ́jú lọ. ok wọ́n máa ń pè yín lóko kan bàbá. ṣé ó lè máa nù. àkẹ́tọ́ sí yìí o. ok wọ́n ní hamilu nahli alimodi olùmọ̀jì. ok kí ni bẹ́ẹ̀ tó wà wà ń bẹ̀. ṣé bàbá ló sọ yín bẹ́ẹ̀ ni àbíbò lóko ọ̀hún ṣe jẹ́ torí ọkọ̀ ọ̀hún tó ń fa fàǹfà báyìí. Ọlọ́run jẹ́ kárí pẹ́ ìbéèrè tó dáa ni Sheikh Adam Abdullahi lórí ilé wa ń jẹ́ ilé onílé márùn ẹ̀sìn mà ó kọ́ lé ni àmọ́ pé èèyàn ṣe ìtìlá orúkọ yẹn lémi lérí máa fi pè mí Sheikh Adam ni àwọn bàbá wa ń jẹ wọn fi sí nígbà wọn Alhaji Aminu onílé márùn Alhaji Aliyu onílé márùn Alhaji Amadu onílé márùn Alhaji Kirika onílé márùn wọn ń jẹ bẹ́ẹ̀ àmọ́ kì í ṣe ọ̀fíṣà Sheikh Adam ni ò pè mí lóko kankan pé onílé márùn dá ni wọn máa pè mí bẹ́ẹ̀ wọn máa pè mí bẹ́ẹ̀ ó lè márùn dá ọkọ̀ tí pè mí nù ọkọ̀ tí bàbá yìí ń pè mí ni mo fi wá lọ sí affidavit mo fi wá fi ọkọ̀ náà include ẹ̀ máa ní ọkọ̀ mi officially alibarika Sheikh Adam tó ìṣe wa bẹ̀rẹ̀ Aminu Nale mudirul Markaz ọlọ́njà bàbá náà pẹ̀ ọ̀rọ̀ náà lẹ bẹ̀rẹ̀ afáwa kan lọ fẹ́ràn mi púpọ̀ fẹ́ràn mi sọtẹ́ máa fẹ́ràn yàn èèyàn máa dábàá rẹ̀ púpọ̀ sí yàn òun a máa pè mí ní Ra'isu Sufara ilil Mudir Ra'is Sufara ilil Mudir olórí gbogbo ambassador Mudiru ó kọ yìí ọlọ́run kò fún alójú inú téèyàn fi máa bẹ́yàn sí ma ó kọ yìí jù mí lọ wọn lọ bá wọn mo ní bàbá wa wáyé ké ń bẹ láyé Ra'isu nìkọ́ba àwọn yẹn ni Ra'isu Sufara ilil Mudir Professor Hamza ń bẹ láyé àwọn yẹn ni Ra'isu Sufara ilil Mudir bàbá wa gbọ́dá ń bẹ láyé àwọn yẹn ni Ra'isu Sufara ilil Mudir gbogbo àwọn àkábìrì Markaz yẹn ń bẹ Sheikh Daud Abdulmajid gbogbo àwọn yìí ni Ra'isu Sufara ilil Mudir àmọ́ mi kéré
ènìyàn wá gbà mo sọ fún púpọ̀ ìdàmàrát èmi ọkọ rí nígbà tó máa ń gbọ́ ọ̀dà kí n fi nǹkan mi pààrọ̀ rẹ̀ kọ́ máa lọ bẹ́ẹ̀ mo wá ní tó wù mí tó sì dùn mọ́ mi jù láyé bàbá wa afa muhammadu mimasa lọ́jà gbọ́rọ̀ máa jẹ́ aláàlátò kọ́dírìhì wà fọdílìhì wà ilmihi wà ẹ̀bátìhì afọmọ́sà màkéwù afáwọn fún ẹjẹ́ àfi tẹ̀gàn sí afọmọ́sà màkéwù ẹjẹ́ ayọ̀ tẹ̀gàn kún bẹ́ẹ̀ afọmọ́sà màkéwù èmi ò ríru ìmọ̀ àfa bẹ́ẹ̀rì láàfa dilis kò lè kọ́ lárúbáwá kò lè sọ lárúbáwá kò lè kọrin alifia afọmọ́sà hàtàn ni yóò máa dálẹ̀ ni bẹ́ẹ̀ olùmọ̀ tafsiri ọwọ́ ajá burú afa ń da sàláàtì ọwọ́ a máa kọ́ síbi tó bá kọ̀rọ̀ ó ní amilu nàlẹ́ ẹni tí ń kó bàtà afa ń da sàláàtì máa jà lálátì kọ̀dìríhì wà fọdìlìhì wà ìlìmìhì ẹni tó tóbi tọ́kànkà táàtì ìbá lọ́rọ̀ rẹ̀ ńlẹ̀ tó báyìí ọ̀dẹ̀ mi ọ̀gbọ́n pẹ́ẹ́nì kájà èmi náà máa jẹ́ amilu nàlẹ́ mudiri markas abẹ́gẹ́tì mo sì wá wáyé nu mo ṣe ìtìbáṣọ lọ́dọ̀ àfọ̀mọ́sà mo jẹ́ owó àfọ̀mọ́sà pẹ̀lú ọkọ̀ tó dà tí wọ́n ń jẹ́ wọn ní èmi náà máa jẹ́ bẹ́ẹ̀ fún mudiri markas bó ṣe jẹ́ ni bó ṣe wáyé nu àmì yàrá bí. ìbéèrè ọ̀kan tó kù ká tó yọ̀ǹda yín bàbá a ti máa àsìkò tó wà láàrin ilé ìwé ìsìlá òbí nìkan àti markas. ìmọ̀ afẹ́ bèèrè bèèrè ok ilé sàláàtì ok àsìkò wo ló wà ní pẹ̀lú ilé sàláàtì àti ìlànà ṣe àìdá. àwọn àmọ̀ fún ẹ sá ẹ kì mí lókè gẹ̀ẹ́sì ń béèrè béèrè ńlá lọ́dọ̀ mi lónìí ọ̀dà ọlọ́run kò fún alábàárìkà àwọn jẹ àfa ń dá sàláàtì bẹ́ẹ̀ sẹ́ ma pé kútùbù tọ̀rí kọ́tì kọ̀dìríyà fi biladi Yorùbá bí lagubara rẹ̀ kò sí nǹkan kan lóyún ayẹ̀bọ̀ àwọn máa ń ṣàkàfí ìfà wà munafik afa tóbi púpọ̀ àṣepọ̀ èèyàn ò ní jẹ́ sùfíyù jẹ̀lín kó má jẹ́ sùníyù sùfíyù lafa ń dá sàláàtì ẹ̀rí ẹ̀wọ̀n dáhùn pẹ̀ sí ẹ̀wọ̀n háyà wọn ẹ̀rí láwà ní ẹ̀rí àpẹ sí máa ń fi ojú yìí ìdá àwọn tá a ní sùníyù sùfíyù ó wá fẹ́ràn gbogbo èèyàn ó fẹ́ràn gbogbo mùsùlùmí ọmọ lọrin kan wà ń bẹ̀ ń ajé adama lábẹ́kúta ní àfi lásìkò látàbẹ́kúta bàbá wa Sambo tí wọ́n bí afa Abdulatif Sambo níjọ́ tí afáǹdà wa ṣe sí ara marikasi abẹ́kúta ọ̀sọ̀ àwọn ọ̀rọ̀ tí afáǹdà sọ níjọ́ náà kó tó di pé wọ́n á kó báwọn ní ọlọ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀tọ̀ níbi tí marikasi yìí ń lọ kó tó wá wá gègé ó wá wá gègé bàbá àwọn náà máa wá ṣe sí ara bàbá gbàtí wọ́n ṣe sí ara bàbá lọ́wọ́ dìgbà tẹ́ fẹ́ kó bàbá àmójútó marikasi ni wọ́n fi lọ́ọ́ pè wọ́n olóńgbólóńbọ̀ lọ́wọ́ adé mọ́sálásí marikasi jọ náà ọ̀sà wò àkọ́kọ́ afáǹdà sàláàtì bàbá wa mú wa nìkan bá ń sàdúrà kọ́lọ́mọ́ tún jẹ eléyìí tá à ń ṣe yóò tún gbọ́mọ́ ọlọ́ta kan olówó mọ́sálásí rẹ̀ ọlọ́run lóró yàn yìí fún àwọn aláìka ó láwọn èèyàn jáde ńbẹ wọ́n máa tan náà mọ́lẹ̀ ìsìlámù kí lọ́tún ayé àti ló ṣe ayé afáǹdà sọ̀rọ̀ tọ́pọ̀ ni wọ́n lọ wọ́n ń bọ̀ níbi orígun kan marikasi ni wọ́n ṣe àsìkárù ń ké Kùránì ibẹ̀ yẹn wọn wó bẹ̀ yẹn marikasi mo ti fi hàn fáwọn àtàyè sẹ́rí wọn wó bẹ̀ ni bàbá wa ní àwọn máa béèrè lọ́wọ́ ẹ̀ afáǹdà bẹ́ẹ̀ ṣe fẹ́ràn mi tó yìí ẹ fún mi lọ́mọ ká kí n tiẹ̀ kọ́ ń kéwu ó ní máa lọ ọlẹ́ ajára ọ̀dọ̀ rẹ náà gbogbo owó gbé máa lọ ọ̀dọ̀ rẹ náà gbogbo owó gbé ó ní afáǹdà ní ọ̀dọ̀ rẹ ní gbogbo owó gbé ẹ wá wo kò sí sáádà kan tí wọ́n ṣe ní Darul Ulumi sí ibùdó fò ní lọ́mọ ń bẹ́ sí ilé sàlátì ò ní lọ́mọ ń bẹ́ sí sàkámù ò ní lọ́mọ ń bẹ́ sí ọjà gbọ́rọ̀ yàn náà ò ní lọ́mọ ń bẹ́ gbogbo bí táwọn tí àwọn tápà pín sí àṣepọ̀ tó dáa ló fi di pé ọ̀dọ̀ rẹ náà ni gbogbo wọn ó gbé lafa Abdullahi Salati fi wá lafa amanu Kadamu fi wá ní gbogbo wọn àwọn afa Shehu Sasili Shehu Abdulkadir Onímágó Abdulkadir Buseri gbogbo wọn àwọn ni wọn fi wá àṣepọ̀ ti ìlú àṣepọ̀ ti Islam àṣepọ̀ ti ta'awun ala al-birri wa taqwa òun ló bí gbogbo àwọn ọmọ àtàrọmọdọ́mọ ṣàpọ̀ ọmọ ti wá ọmọ wa àrọmọdọ́mọ wa ó di pèlè bí márùn báyìí àní kò sí sáadà kan tí wọ́n ṣe tó máa gbọdọ̀ fún ní sẹ́mẹ̀ Darul Ulumi ọ̀dọ̀ọdún wọn ń jáde eléyìí ní ìmọ̀ ni gbogbo àwọn náà ẹni àwòye dókítà tó ti wá ń bẹ ilé Salati nìsín ẹ̀wò lọ́yà dókítà Bube lọ́yà Arafa àfa dókítà Níyì ẹ̀ṣẹ́ wòlé àríkà ẹ̀wò gbogbo wọn ẹ̀wò Amiru Al-Wa'izin náà àfa lọ́n tó yí Salati kulluhum àkìtọ́ gbogbo wọn ìkànnì wọn àsìkò tó dáa ni ta'awun ala al-birri wa taqwa náà. tọ́ ẹ béèrè.
opportunity. àṣepọ̀ kan mo tún fẹ́ béèrè. Naam. torí àwọn adájọ́ ọmọ kéékèèké yìí agbọ́dọ̀ máa mọ̀. Naam. bàbá Sheikh Adam. Naam. àṣepọ̀ wo ló wà pẹ̀lú bàbá Sheikh Adam àti ìyá Fàlẹ́ àti bàbá ọwọ́ bá nílò ọmọ ǹjẹ́ wọ́n láṣepọ̀ àbí kò sáṣepọ̀ kankan. Àṣepọ̀ yẹn pọ̀ ṣe pé èyí tẹ̀ ń bí mi yìí ẹ̀ tún jẹ́ ní wọ́n máa bí àwọn ọ̀tá ni wọ́n ń pàtàkì àgbàlagbà àmọ́ àṣọ ń tàbá máa níwọ̀n bá ṣe mọ̀ pé bàbá Sheikh Adam Nasir àwọn wà sákìbà jíjẹn ẹni Ọlọ́run bàbá ìjẹ́ ni Ọlọ́run àti nífẹ̀ẹ́ ìlú yìí láàfin nígbà kéèyàn lẹ́ńtì èsì tiẹ̀ máa kò sólù ẹ̀ tá à ní gbéná ojú ẹ̀ fún Elizabeth mìíràn tó tóbi lónìí wàláhì tó bá gbéná ojú sí Adamu yín lálàsì ayé ẹ̀ Trump lọ́wọ́ àlọ́ Amẹ́ríkà wàláhì tó bá sọ̀rọ̀ sí Adamu láì dá ń gbéná ojú ẹ̀ kò sí olú ẹ̀ torí mo rí pé Munsif sọ ibùdó àmàna ní bàbá wàláhì ìlàzín ẹni ire ni ẹlẹ́sìn ni khalukon kana khalukon Sheikh Adam àṣepọ̀ ilé Sheikh Alimi tẹ́mi ma ẹ̀pẹ́ àfa Alimi wọ́n èbí mi èbí àbá mi tá a fa Alimi fi ń bẹ̀ àmọ́ 1946 Sheikh Adam dé Egypt tí wọ́n béèrè pé kayfa Islam fi Nàìjíríà Sheikh Adam béèrè bẹ́ẹ̀. wọ́n béèrè bẹ́ẹ̀ lásìárì Jamiatul Azhar Al-Sharif ní Cairo bóun Islam ní Nàìjíríà wọ́n sá béèrè àwọn ọ̀rẹ́ nìkan tó wà lákọ̀ọ́kọ́ bàbá lákọ̀ọ́kọ́ kò sẹ́ni kan tó lọ síwájú wọn kò sẹ́ni kankan wọ́n bẹ̀rẹ̀ nínú béèrè tí bá ti gbé wéhùn ṣẹ́fí mọ́ àbáni tó ṣe àpá bí ní béèrè lérí iye mẹ́ta báyìí nínú béèrè tí wọ́n bí ní bóun Islam ní Nàìjíríà ló fi wá sọ̀rọ̀ Sheikh Usman Fodio kò sí bá ṣe sọ Islam ní Nàìjíríà táà ní dakọ̀ Sheikh Usman Fodio Abdullahi Fodio àwọn àrèwá náà ni ló fi pàtàkì gbogbo wọn tó ọwádé Barisahu awowo kan tí ń bẹ láàrin Shimali àti Junub òun náà ní lọrin tarakọ̀kọ́ adakọ̀ mẹ́ Sheikh Alim Saleh Alimu Janta bàbá wa kọ́lẹ̀ òun náà ló gbèrú ẹ̀ débẹ̀ ó sọ̀rọ̀ Sheikh Alimi gbogbo pàtí Sheikh Alimi kó ló sì ọ̀la tí ọlọ́run dá Sheikh Alimi ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ Sheikh Adam sọ bí wòlíì ní nígbà rẹ̀ tó sì tóbi bọ́lọ̀ ti gbà fún Sheikh Usman Fodio tó dá dáwọ́lá Islamiyya rẹ̀ ní Shimali Nàìjíríà lọ́lọ́run gbà fún Sheikh Alimi náà kó dá dáwọ́lá Islamiyya rẹ̀ níbi láti Yorùbá Sheikh Adam náà lọ́kọ́ lọ́sọ ọba àwọn afá lẹ́yìn àmọ́ àwọn afá àtọ́ba wọn kéré sí ní mímọ́ wọ́n sì kéré sí lọ́làdì Tafsiri Jalalaini part 2 òsì lọ́wọ́ wọn ọwọ́ afá Alimi ni wọ́n ti rí tí wọ́n fi dá tọ́wọ́ akọ wọn tẹ́lẹ̀ anta alim ọlọ́kọ̀ kẹ́ Sheikh Adam àṣepọ̀ bàbàrà àti máa fún àwọn èèyàn lésì tí bàbá àmúdú náà ń ṣe èéṣe tẹ́yàn wá ṣe wá àṣìtọ́ akọni kéwú tó dọba ẹni tó bá mọ̀rọ̀ Ọlọ́run náà ní ìjọba òun náà ló sì tọ́ bàbá fi ní ọlá tọ́lọ̀ ń dá Sheikh Alimi tó dá Sheikh Usman Fodio Ọlọ́run ò tún lè dẹ́ nìkan nírú ẹ̀ mà àwọn yóò kọ́ pàjù bàbá ní ọ̀dà àwọn náà lọ bulẹ̀ bí Sheikh Alimi ṣe bulẹ̀ bí Sheikh Usman Fodio ṣe bulẹ̀ wọ́n á tàjẹ̀ fún trespass tó bá dáhùn lónìí wọ́n dájọ́ bá lè ti kọjá 200 years ṣé lásán ni ilé ìsàlátì ẹlọgbọ́ wá sí ẹ ní 1984 ipe ọ wà ní 180 years tí tàṣísù Mọ̀dínátù Ìlọrin bẹ̀rẹ̀ ó sì ka gbogbo dúláyà ọjọ́ eré Ìlọrin kéré sáà tí Ìlọrin dá Sheikh Adam náà fi gbogbo kínní àwọn wá pẹ̀lú kíkọ́lẹ̀ alákọ̀ tó dáa alákọ̀ yẹn wá ń bọ̀ ní ẹ̀bá ńlá níyàn tó dáa ló fi wá di pé bàbá wa Zulkarnain ibn Muhammad ló fi wá gbọ́rọ̀ Sheikh Adam bàbá làwọn wá déwájú ẹ̀ ọ̀rọ̀ tí ń sọ ìmọ̀ búra pẹ̀lú Ọlọ́run nípa lọ́wọ́ bí pé inú ẹ̀ dùn tọ́lọ́ ń ṣe ọlọ́mọ lọ́dọ̀ àbí òdùn mọ́ bàbá ní béèrè tó kọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn nù mo ní kọ́ dàbí tínú mi dùn dé Adam Abdullahi Al-Ilori kí ló tó wà lọ dálé kéwúlẹ̀ sí òkè ọ̀yà ń bẹ̀rù òkè òkun lókè òkun bẹ̀rù mo wá ní mo fi tẹ̀lé Adamu Karani nílọrin tó ló wọn jàgèfè rí lógun láti Ìlọrin àyàn ó sì di pé òun rí Kùránì mọ́kùn kó wọn tó padà èmi náà tó lóun ó ṣe tí balógun Adamu jagun dọ́fà èmi náà parí iṣẹ́ rẹ̀ ni èmi náà lọ rí Kùránì mọ́kùn wọn dáadé kéwúlẹ̀ ń bẹ̀ fún bàbá wọn bá lọrin Zulkarnain ibn Muhammad irú ẹ̀ náà mo fẹ́ lẹ̀ yìí mo fẹ́ rú ẹ̀ náà nílẹ̀ yìí ló fi wá di pé wọ́n máa ṣe mọ̀lúdì nàbí yìí ló fi wá jẹ́ pé ní 1978 ni bàbá ló di 16 years láti bẹ̀rẹ̀ mọ̀lúdì ní 1978 ẹ̀lẹ́ àwọn bẹ̀rẹ̀ ṣe ka ọdún yẹn bàbá ló di 16 years láti wá báyìí ló fi wá gàbà máa ṣe wáàsì nílé ọba lálẹ́ ẹjọ́ tí mọ̀lúdì bá kọ̀la kí iṣẹ́ òkà má lè ṣe lálẹ́ ẹjọ́ tó bá kọ̀tọ̀la kí wọ́n jọ wá ṣe papọ̀ láàárọ̀ níjọ́ mọ̀lúdì alákọ̀tọ̀ dá alákọ̀ yẹn náà wá ń lọ bẹ́ẹ̀ ní bàbá àwọn ọba yìí náà òun náà wá ń ma alákọ̀tọ̀ dá kò bàjẹ́ wọ́n tún rí níwò rẹ̀ wọ́n tún tún ṣe ló fi di pé àfa àbú èrùbù nígbà tí bàbá ọba yìí wà ní Ìbàdàn
wọn náà máa jáfa mi tí ń jọmọ markas alákọ̀ náà dà púpọ̀ dídá alákọ̀ náà lọ́wọ́ bá débi pé ńgbà tí Sheikh Adamu wa kú lọ́wọ́ débi ọ̀rọ̀ àjẹmùdírù Sheikh Adamu kọ́ ni a fi kọ́rọ̀ wà bàbá wà bá lọ́rin ló fi wá ní pé Sheikh Adamu ti tú àṣírí ara rẹ̀ kó tó lọ àṣírí ara rẹ̀ wọ́n ló tú ó ní Adamu Abdullahi Ali Ìlọrin ó ní gbogbo ogún Ìlọrin náà lónìí èmi ọba Ìlọrin náà sì ní ta lọ́wọ́ jù mí lọ́mẹ́ èmi náà ní sọ tó ló ti ṣàfihàn ara rẹ̀ síbẹ̀ àwọn ni wọ́n yan mùdírù ní markas tọ́ ibi tọ́lọ̀ ní rí gbédénu ibi tí ra ká ìgbé kàdé nù. ok olúwa ọba àlè wí lè ṣe báwa tí a bá mùdírù markas lẹ́yìn má tì wọ́n lójú bí a bá mùdírù markas lálẹ́ má jí wọn lálẹ́ ìmọ̀ràn ọ̀tá ọlọ́mọdé ọ̀sẹ̀ lọ́dọ̀ wọn lérí wọn abániṣe yóò máa sọ̀rọ̀ nígbà tó fẹ́ràn ìrọ́sì ni ẹ máa gbóhùn lọ́rọ̀ pé ọ̀tá lélẹ́ yìí wọ́n pọ̀ bẹ́ẹ̀ sí àti ní wọn lẹ́ni Facebook bẹ́ẹ̀ wọ́n máa sọ̀rọ̀ bí kọ́ rẹ̀ ìrọ́sì ni kọ́dọ̀ lórí márkàsì lòun ó tó lè pé àlọ́ máa ń lékè wò mí máa lọ bí tó bá wù ọ́ ọmọ márkàsì ti pọ̀ tó di pé márkàsì ò ní di ọmọ ká sàwáwù ọ̀jẹ́wọ́ irú rẹ̀ pọ̀ ọlọ́run máa gbé àbàmọ̀ tó ní márkàsì lékè ọ̀tá àta amánisẹ́ ni afàìmánisẹ́ ni kò sòrò ìmú fún ọ ni arẹ́rìn sí ni bàtẹnijẹ́ ni arẹ́rìn sí ni fitọ́ dúdú sínú tufunfun jáde ọ̀rọ̀ kò gbìyànjú kọ́lọ́ ni máa gbìyànjú lékè irú ẹ bẹ́ẹ̀ ọ̀rọ̀ bá sàgbé àbàmọ̀ tó ní márkàsì lékè àánú ọlọ́run tó ṣe pẹ̀lú wọn izdihar wọ́tàkọ́dùm wọ́tàtọ́wòrò tí ń lọ ní márkàsì ọlọ́mọ dàdúró bẹ́ẹ̀ tó fi sọ gángan wọn náà alẹ́kùn àlàáfíà wọ́n sábà ṣe fún wọn إلى في قريش وليلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع من خوف. طيب يا المركز والمدير ويا المركزيون المخلصون للمركز وفروعه البررة الأوفياء يا المركز ولن جا مركز ما بين هذا أيضا لك تنط ويا المدير جا مدير ما سمي ويا المركزيون المخلصون gbogbo مركزيون قو المخلصون àwọn tó láfọ̀ ọmọ tó ń náà máa kó ń láfọ̀ ọmọ lẹ́nu markaz fún ọgbà yẹn wà fọ̀rọ̀ ẹ̀hó gbogbo branches markaz ní gbogbo bíkíbi Agodi ni ṣiṣẹ́ Yahya Murtada Darul Ulumi ni Haruna Rashidi ni Jawahari ni markaz ọ̀kan náà ń bẹ̀rẹ̀ náà kéré bí àtàbáyé Alamani àti gbogbo Marakisu pátá kọ́lá markaz Dr. Baboye náà gbogbo Marakisu jáàná máa bẹ̀rẹ̀ tó dáwọn bákan náà òfin dẹ́kọ̀ Darul Agodi àti gbogbo wọn àti lẹ́kọ̀ọ́ náà lẹ́kẹ́ bàbá wa Sheikh Musa Sugboro bàbá wa Musa Agboola bàbá wa Ọláwùmí Sheikh Dawud Abdulmajid ederi gbogbo fòróròhó albarora alawufiya tí wọ́n dáa jásí pàdé hùn àwọn tá a ṣàdúrà fún un wa asabakumullahu bil janna gbogbo àwọn tí wọ́n wà tí wọ́n fẹ́ràn markasi lódodo ọlọ́mọba ṣe dáadáa fún wa ìdùnnú bá kí bọ́nú ọkàn wa ìfẹ́ markasi bá náà ti fẹ́ràn ọlọ́ba fẹ́ràn jù bẹ́ẹ̀ náà lọ subhana man la ilaha illa huwa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.